tó bá fẹ́ acting out ó ti rí nǹkan tí mò ń ṣe ó ti rí bí mo ṣe rí ẹni tó bá fẹ́ fine tí wàá rẹ̀ fẹ́ kó máa lọ torí iṣẹ́ mi òun náà ni mo fi ń tọ́jú ara mi tí mo sì fi ń tọ́jú àwọn òbí mi so mi ò lè filẹ̀ torí ẹnì kankan. Orúkọ mi ni Ganiyu Ọláwùnmí Adijat ọmọ bíbí ìlú Ìbàdàn ni mí Òjé gangan lágboolé wa bọ̀ Mọ́níyà làwọn òbí mi Kòleè sí so Mọ́níyà náà bí wa sí Mọ́níyà ni mo gbé dàgbà. Nítorí sún mi dé ìdíṣẹ́ mechanic atọ́kọ̀ṣe òun ni ìgbà tí mo parí secondary school. Dáàdì mi ò sí pẹ̀lú wa Àbújá náà ti ń ṣiṣẹ́ so nǹkan ṣàrí dáadáa tó jẹ́ pé mi ò lè lọ sí school mo rá admission gba mi ò lè lọ so mo wá lọ change admission from full time sí part time so ibẹ̀ náà ti wá fún mi ní mechanical engineering so SLT ni mo fẹ́ ṣe science laboratory technology ni mo fẹ́ ṣe tó fi wá lọ change course mi sí mechanical engineering gbà tí mo switch sí part time so mo ń lọ sí ibi iṣẹ́ mo ṣiṣẹ́ ní IT mo dẹ̀ tún lọ sí school alongside mo develop interest torí pé mi mo rọra mi ní school mo ń ṣiṣẹ́ mo lọ school mi ò fẹ́ kówó wọgbó in short mi ò fẹ́ gbogbo tí mo ná láti study mechanical engineering fún ND mi ò fẹ́ kó wọgbó òun ni ìgbà tí mo parí ND ní 2017 ni mo fi wá kọ́ṣẹ́ mechanic. Mo máa ń sọ pé kò síṣẹ́ tí kò ní challenges kò síṣẹ́ tí kò ní ìdojúkọ. Ìdojúkọ tí mo kàn ní ni wípé iṣẹ́ tó wà stressful ni iṣẹ́ tí kò iṣẹ́ kan tó really rọrùn and then àwọn customers náà bí wọ́n ṣe máa tolerate wọn àtàwọn tó jẹ́ ọkùnrin obìnrin kan láàrin àwọn ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin so challenges pọ̀ gan pé bóyá máa handle yàn bóyá máa báyàn sọ̀rọ̀ èèyàn gbọ́dọ̀ jẹ́ ẹni tẹ́ pé ó lè tolerate èèyàn tí ò kí ń jó nìkanra ẹni tó bá jó nìkanra kò lè gbé láàrin ọ̀pọ̀ ọkùnrin so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn so I'm able to face it like mo lè dojú kọ wọ́n kí n tákù gbogbo ẹ̀ mo tí n bá rí mo máa ń fi rírí ṣaláìrí lọ́pọ̀ ọgbà torí ọkùnrin ò lè má ṣe iṣẹ́ ọkùnrin ó pọ̀ gan tẹ́ pé gbà mí gan tí customer bá dé wọn ṣóun ló máa dé táyà mọ́tò mi ẹ jẹ́ kọ́kùnrin dé so àwọn nǹkan mẹ́rin máa ní àmì náà lè dé ọ̀gá mi máa ní ẹ jẹ́ kó bá yín dé ó lè dé ìgbà míì gan kan tó bá dé gan mi lè rí táìsì ẹ̀ kò tó sún so ẹ jẹ́ kó dé sórí àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn tẹ́ pé ẹ máa rò pé èmi náà lè ṣe jẹ́ kí n ṣe àbí bí àtàwọn èmi àtàwọn yòókù mi ta jọ ń kọ́ṣẹ́ tẹ́ pé tí mo bá ṣiṣẹ́ wọn ní àmọ́ ń ṣe kán lè bá a mọ̀ kán lè bá a rí mi so rí ní àwọn ọ̀rọ̀ yẹn mọ̀ ó máa ń wé mi dáhùn gan pé nínú gbogbo ilé báyìí àmọ́ tá a bá sọ pé ká padà àti nǹkan téèyàn ti lọ́dún kan ọdún méjì ọdún mẹ́ta mo lè padà mọ́ so mo ní láti máa forí tì títí tó fi wá padà di ohun. Nípa ọ̀rọ̀ ìfẹ́ ẹni tó bá fẹ́ acting out ó ti rí nǹkan tí mò ń ṣe ó ti rí bí mo ṣe rí ẹni tó bá fẹ́ fine tí wàá rẹ̀ fẹ́ kó máa lọ torí iṣẹ́ mi òun náà ni mo fi ń tọ́jú ara mi tí mo sì fi ń tọ́jú àwọn òbí mi so mi ò lè filẹ̀ torí ẹnì kankan. Ó ṣe mẹkáníìkì tó kọ́lé tó ra mọ́tò wọ́n kẹ́yẹ pé mi fẹ́ sọ pé àwọn ìjọba wa ò encourage wa láti ṣe dáadáa ni because nísìnyí báyìí mo parí iṣẹ́ kíkọ́ ní àti ọdún tó lọ opportunity pé mo jóbìnrin òun ni iṣẹ́ tí mo rí ní IT torí mo ń ṣiṣẹ́ ní IT automotive workshop as mechanic as a technician níbi bẹ̀ so mo dẹ̀ tún ṣe iṣẹ́ ìta tí mo bá ní iṣẹ́ ìta irú ilé tí mo ń ṣe níbi báyìí sìn kì í ṣe gàrájì mi lélẹ̀ bọ̀ senior mi tá a jọ kọ́ṣẹ́ níbì kan náà tóun náà ń ṣe tó ń join lọ́dọ̀ èèyàn òun ni mo wá darapọ̀ mọ́ tí n bá ní iṣẹ́ tó jẹ́ iṣẹ́ ìta tí òṣìṣẹ́ tí mo lè gbé lọ sínú IT lọ ṣe ọ̀dọ̀ rẹ̀ máa gbé wá so iṣẹ́ tó lówó lórí ni téèyàn bá láyè tọ̀dọ̀ téèyàn tó ní àwọn tó ń bá ẹjọ́ ń ṣiṣẹ́ pọ̀ like big company tẹ ní workshop like big workshop but téèyàn ò bá ní jẹ́ pé èèyàn ṣe jámájámá ní owó oúnjẹ ni ó mọ̀ yọ àmọ́ téèyàn bá ní standard workshop ó máa owó yẹn yóò lákòójọ tẹ bá ṣe ń gbà and then from one customer to another torí pé mi ò wá stabilize bí báyìí ẹ̀kọ̀ọ̀kan lẹ́yìn àwọn tí wọ́n mọ̀ pé mò ń ṣiṣẹ́ yẹn àtàwọn tó bá rí fára wọn òun ni wọ́n máa sọ pé ọmọ yìí mẹkáníìkì ní ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ ẹ̀ àmọ́ tẹ́ pé nǹkan téèyàn ní base tẹ́ pé èèyàn ti ní tẹ́ pé orúkọ èèyàn náà rí ibi bẹ́ẹ̀ lómi nǹkan lè sọ pé mo fẹ́ wá yẹ̀wò because iṣẹ́ tí mò ń jẹ nísìn àwọn iṣẹ́ pé obìnrin náà sọ pé wọ́n ṣe mẹkáníìkì ẹ jẹ́ kí n lọ wo nǹkan tó lè ṣe so iṣẹ́ tó kọ́lé ni tí èèyàn bá ní ààyè ọ̀dọ̀ téèyàn bá ní ibi téèyàn ti yẹ pé ibi báyìí ni workshop ẹ lọ bá ń bibẹ̀ bọ́ báyìí nísìn mo kàn ṣe attachment ni mo ṣe join máa ní bíbáyìí ni mo ń join pẹ̀lú yàn
láti fi ṣiṣẹ́ ni. So kò ṣe nǹkan tí ó rí lè rọrùn àmọ́ mo mọ̀ pé yóò rọrùn. So káwọn ìjọba tó yẹ kó lè fi grant síta pé ok tó bá ti kọ́ṣẹ́ púpọ̀ ní kó jẹ́ mechanic tó bá ti kọ́ṣẹ́ bóyá grant irinṣẹ́ ni o bóyá grant owó pé ok wá mú base bí báyìí bóyá ó máa return ẹ̀ bó tó bá ní sáré ó máa tún jíjà àwọn ẹlòmíì pé ọ̀rẹ́ nìkan tó kọ́ṣẹ́ wọ́n fún grant ó ti wà ó ti establish rẹ̀ àwọn èèyàn náà máa tún lè lọ kọ́ iṣẹ́ yẹn bọ̀ ní ìsìtẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ẹni tó ti kọ́ àìmọye àwọn táyọ̀ kọ́ṣẹ́ tẹ́pọ́n ti lọ́rùn tí ọlọ́kadà lómi ti lọ gbàrà gbé mọ́ra gbà tẹ́ pé iṣẹ́ òun gan kò lè establish débi pé ó sọ pé òun fẹ́ láyè tọyọ ti tòun. So iṣẹ́ tó lówó lórí dáadáa ni tọ́lọ́run bá gbà fún yàn díẹ̀ téèyàn láyè tèèyàn bọ̀ pẹ̀lú àwọn tá à ń ṣe jẹun máa jẹun má báyìí owó school là ń rí owó oúnjẹ là ń rí owó káfí àwọn owó bẹ́ẹ̀ yẹn ló ṣì ń wá bọ̀ mọ̀ pé Ọlọ́run máa ṣèyanu. Èmi máa ń sọ wípé kò sí nǹkan aṣọ́bìnrin there is no limit to what we can do except for the one we don't want to do. Kò sí nǹkan tá a lè ṣe àfi lè tá a bá fẹ́ ṣe. Èmi dẹ̀ tún máa ń gba àwọn tó jẹ́ bí ọ̀rẹ́ mi níyànjú pé kí wọ́n ṣe nǹkan tó yàtọ̀ tó ló máa ń jẹ́ kéèyàn yàtọ̀ ni. Ọkùnrin ṣe web design tó bá yẹ pé obìnrin náà ṣe ó máa even gan kó o ṣe ó máa fẹ́ wò pé kí ló lè ṣe jẹ́ kí n wo nǹkan tó lè ṣe ó máa fẹ́ fi wo capability èèyàn. So tí ẹ̀yin tó bá ń wò mí tó bá jóbìnrin ẹ̀jọ̀ mo máa appreciate kẹ́ ẹ ṣe nǹkan tó yàtọ̀. Ẹ lè ṣe painter kò sí nǹkan tọkùnrin ṣe tóbìnrin ò lè ṣe even we can even do better a lè ṣe dáadáa ju bí wọ́n ṣe ń ṣe lọ and then àwọn èèyàn tún máa ń trust wa because tí máa lọ bá yàn ṣe mọ́tò máa sọ pé obìnrin ni ó máa bá mi maintain mọ́tò mi dáadáa which is true because ọwọ́ tí ọkùnrin máa ṣe fi handle nǹkan kọ́ lóbìnrin máa fi handle nǹkan. So màá encourage àwọn ẹgbẹ́ mi tó wà níta wípé ẹ jẹ́ ká ṣe nǹkan ọ̀tọ̀ kò síṣẹ́ tí kò ní challenges ẹ kàn jẹ́ ká try láti jẹ́ kó yẹ pé nǹkan táwọn èèyàn ká má jẹ́ one way traffic nǹkan táwọn kan ti ń ṣe tó ti ṣe ẹ jẹ́ ká pàdé ọ̀rẹ́ dà ká ṣe nǹkan ọ̀tọ̀ ó máa jẹ́ ká di ẹni ọ̀tọ̀ láwùjọ ni because tó máa gbé pé obìnrin ló ń ṣe kinní yìí ó máa attract wọn láti jẹ́ pé mo fẹ́ wo nǹkan tó lè ṣe. So plan mi ó ní wípé kí n ní workshop tó yẹ pé obìnrin standard workshop tó bá yẹ pé ó máa ní painting unit ó máa ní technicians ìyẹn mechanic ìwé ilé tí mò ń ṣe yìí ó máa ní car wash ó máa ní auto spraying ó máa ní upholstery ó máa ní full standard workshop bẹ́ẹ̀ pé obìnrin ló máa operate ẹ̀ Ọlọ́run dẹ̀ máa gbà fún mi. So máa encourage obìnrin tó bá ń wò mí ẹ̀yin náà ṣe nǹkan tó yàtọ̀ sí nǹkan táwọn obìnrin ẹgbẹ́ wa ti ń ṣe ó máa ń jẹ́ ká di ẹni ọ̀tọ̀ láwùjọ ni.